bàbá yèyé ọba Abimbola Akeem Owoade Alafin tìlú Ọ̀yọ́ ìpẹ̀kun ọba ṣé kò sí bá a ṣe ṣèbòlò tí ò ní rùngbẹ́ ọmọ tájànàkú bá bí kì í yàrá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà náà ní ọjọ́ ṣùgbọ́n o ẹ mọ̀ pọ́ta ẹni kì í pòdù ọ̀yà kò sára tí Aláàfin kú bàbá yèyé lè dá lójú abínú ẹni yóò mọ fẹnu tẹ́ńbẹ́lú ni ṣùgbọ́n gbogbo ẹni tí bá ń fẹnu yẹpẹrẹ ọba aládé irú wọn kì í jẹ́ èèyàn kódà wọn ì dẹni abiyì láwùjọ bóyá torí kó o lè lóókọ àbí kí wọn ó lè dá ọmọ lórí ẹ̀rọ ayélujára bí ajere ló ṣe ń fa Aláàfin kú bàbá yèyé tajà súnmọ́ àhín tó wá wàrà tí Àkànní òṣàdá ikú bàbá yèyé ikú tí kò mọ lóorun kìnìún òkè àkẹsàn tí dẹrù bọmọ ojú ọmọ àjẹ́ tí rajà tí béèrè ní ojúlówó ọmọ Odùduwà Àkànbí Owoade ẹlẹ́wù ẹ̀tù ọmọ wọn lágùrè ajíṣe bí Ọ̀yọ́ láàrin lóòótọ́ o Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan ẹ tẹ̀lé mi ká lọ ìròyìn ọ̀tá fojúbà bàbá mi ní ń bọ̀ yìí o Àkànní òòṣà ní ń bọ̀ yìí o ikú bàbá yèyé ní ń bọ̀ yìí o Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ní ń bọ̀ yìí o Aláàfin ilẹ̀ Yorùbá àtẹni ọ̀fẹ́ àtẹni tí ọ̀fẹ́ ọ̀yá ẹ tẹ̀lé mi ká lọ. ẹ ṣe ìdíjọ́bì kábíyèsí bíbí lọ wájú kó ń bọ̀ lẹ́yìn olúwa mi ẹ̀ máa yọ lọ́rọ́ ni ọ̀gọ́ olùkóso àyàrá náà àkàtà yẹ́rì. ó fi iná lẹ́nu pàtàkì kábíyèsí ẹ̀fẹ́ fún wa mo kí olùkọ́ ẹ̀kú ìtọ́jú bàbá wa o olùkọ́ àjẹkẹ́ pẹ́ lápẹ̀. Ladies and gentlemen, once again permit me to bring on board my darling sister Ìbàdàn Mercy Ogo. Adiós.
What you want to do? You must walk. If you want to go chop, don't follow me. Don't follow me, mama. Don't follow me. Come on, yes, I am. You want to know? Don't be looking at the world. I'm not saying that. I'm not looking at you. Not looking at you. Don't you want money? Oh, I'm getting. Let's see what I'm lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tó wà lábẹ́ ohun bí ẹ bá ṣe kábíyèsí o.
débẹ̀ lágbára náà ọ̀pọ̀ ìdè máa. Mọ̀ pé yọ mí sí. Àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ àwọn wà níbí ìlálẹ̀ òkí lọ́jọ́ ìlú náà Mrs. Fájà àti ọkọ̀ lọ́dọ̀ ṣe ìgbìmọ̀ ẹ̀rù ìmọ̀ṣẹ́ àìwọ́ ṣe ìtọ́kì sọ̀rọ̀ yìí ẹnìkan rí bí ọ̀ṣà ẹnìkan rí bí ọmọ onígbèrègbè àṣẹ ìgbìmọ̀ rẹ̀ ìtẹ́wà ti kú owó tẹ̀mí ṣe ìwélé náà ìgbẹ̀rùn-ún wọ́n ní ọwọ́ àká ìka orí ìka kábíyèsí ọ̀rọ̀ ìka yìí ìtẹ́wà ní ìṣọ́kún lọ́dún ìdí náà ìjọ ọdún ọdún kan ní ẹ̀kọ́ lọ́rẹ̀ ẹ̀kọ́ ọ̀rẹ́ nǹkan tí ó bá mọ́ jẹ́ ẹ̀gbọ́n ìfúnná àwọn iṣẹ́ tó wà nípa ilé kúrò lọ́nà ní tó bí gan ni àwọn àtàlà ìṣe tọ́jú láti ìfúnná tí ọdún kíkọ́ láti wá sí ìwà pàdé tó fún un báyìí ìjọba bí nípa náà láti lọ fèsì àwọn ọ̀bí àwọn ọmọ ayé ṣe o àwọn ọmọ ayé tó ṣe ìdìbò ìdúpẹ́ ẹ̀kú ìtọ́jú ẹ̀kú ayé sílọ̀ gbogbo àwọn tá a ti lọ́dún yìí tí àwa fi jó àti ìkòyé wọn sí náà ìdúpẹ́ lọ́wọ́ yìí gidi gan ní parí o àrìnà orí o àpèyẹ ibi o ẹ̀mọ̀ lọ́dún ẹ̀mọ̀ kọrin ìdúpẹ́ o ẹ̀ṣẹ̀ gidi gan. O lè yan torí pé tó o bá jẹ́ olè o ní máa gbìjọ ọmọ rẹ tó bọ́ sí páńpẹ́ ìjọba. Èrùjàlè. Sọ́kún ará ọ̀nàjà. Níwọ̀n tó sọ fún mi oní wọ́n dànù sódò mo ti dé bẹ́ẹ̀ yìí ìgbọ́dọ̀ tí ń gbọ́dọ̀ sí ọ̀dọ̀ pa. Mo kan rí ayé rẹ mọ́ bíi lónìí. Mo kan àṣeyọrí rẹ mọ́ bíi lónìí. Mo kan ìgbéga rẹ mọ́ bíi lónìí. Oríkùsù o lọ́ọ̀rọ̀ ọ̀la kóòrò tó kàtàrí Kò sì gbẹ, kò sì gbọdọ̀ súnmọ́. Àjọ bẹ̀rẹ̀ ọgbà lẹ̀. Ẹ̀yin ṣe sọ̀rọ̀ wá fún mi. Ẹ mọ̀ yọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ o. Ẹ mọ̀ yọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ o. Ibo lowó wà lọ, ibo lowó lọ, kí lẹ fowó yẹn ṣe? èso òbí ta ni ó yanjú ẹ̀. Ní gbogbo ẹnu rẹ sọ. èmi ọ̀pá ni mí. Orí ẹlẹ́kẹ̀jẹ̀ ló wà nù wọn, wọn ò bá bìyè rí àpapọ̀. Tí mo padà ní another girlfriend tó bá tún lóyún tí mo ní mi fi oyún ẹ̀ tún pa àpàdánù. Ṣé bí wọn náà ló ń bú mi tó ń pè ní àbíkú ọ̀dà ó ti ẹ̀wá tó ti máa bọ́ ń bàbá kí ló dé. Wọ̀rí kẹ́mi ò ṣe pé ògùn àbí ó ti di kí n ṣe pé ògùn. Rárá ṣe bẹ́ẹ̀ ilẹ̀ fẹ́ búra wọn dé. Ọkọ tiẹ̀ ó ṣe pé ògùn tó dẹ̀ mọ̀ pé mi lè má gbé mọ́tò jáde. Àjẹ́ ni. Ìyá rẹ̀ ń ṣe ọ̀tá ní ọgbọ̀njọ́ ọkùnrin rẹ̀ sínú rẹ̀ ó dùn. Àsìkò ìdájọ́ tuntun. ní gbogbo wájú sọ mi lónìí gbàmígbàmí ti pọ̀ jù ìgbà tí wọ́n bọ́ ta kí aláàdé èmi lọ́sẹ̀lẹ̀ ní abá ní ọmọ Ọlátúnjí alága àṣọ wa ọlọ́mọ rẹ̀ tí ló fi tipátipá lé ebóbìnrin lò pọ̀ wọ́n sá ti gbé o ó ti dóní dúró police station
wọ́n ní DPO ní dandan àfi kó wọn ràn lẹ́wọ̀n ìrànlọ́wọ́ ọmọ bá wà torí wọ́n ti wá sábẹ́ mi náà wá sáàdì mí o wọ́n lè mí nìkan mo lè bọ́ba sọ̀rọ̀ wọ́n ní torọ́ ba ló lè yanjú ọ̀rọ̀ ẹ̀ níbi tó dé dúró bọ́ba ló lè pàṣẹ fún DPO. DPO ní dúró police Démọ́lá ni Démọ́lá ẹni ẹ̀yìn náà mọ̀ ni Démọ́lá ni ọmọ ní òun kẹ̀kẹ́ orí adé ó gbẹ̀yìn ẹ pẹ̀lẹ́ sálàfíà lẹ́wà mo gbọ́ mi ò mọ̀ bóyá ẹ wà wíẹ̀ nípa case kan tí wọ́n ní wọ́n gbé wá sọ́dọ̀ yín bẹ̀yẹn ọmọ tí wọ́n ní ó fi tipátipá bá ọmọbìnrin kan lò nílùú wa ẹ ti prepare case ẹ ń lọ kóòtù Monday ọbẹ̀ tàbẹ̀ ẹ wá máa gbọ́ mo wá fẹ́ kẹ́ IPO tó bá wà ní charge case yẹn kí wọ́n ṣe proper investigation kó mọ̀ mẹ́hẹ̀ mo wá fẹ́ kẹ́ sìn báyìí kan fi fún láṣọ blue do mo ní trust inú ẹ̀ gan ni yàtọ̀ fún yẹn tẹ́ bá tún fẹ́ ìrànlọ́wọ́ tèmi náà mo ní ẹlẹ́rìí tó lè jẹ́rìí gbè tó bá délé ẹjọ́. sísítà mi gan blood sísítà mi ni wọ́n á wá ẹ máa ní kí driver ò gbé wọn wá wọ́n ó sì kọ statement wọ́n á sọ torí pé ọ̀dà wọ́n sọ̀rọ̀ ẹbí kó tí wọ́n gan báyìí ló ṣe ṣẹlẹ̀ tó ń taṣọ àwọn náà ni bàbá ọjà àwọn ọmọ rẹ̀ ní ọmọ tó fipá bóbìn lò pọ̀ tẹ́ ẹ̀ sọ wọ́n á kàn lára sí. ṣé bẹ́ẹ̀ wà lọ́fíìsì.